A kú dédé àsìkò yìí yóò dára fún wa o àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà nínú oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń pè á bọ̀ wá. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ìpalẹ̀mọ́ ìbò tàwọn gómìnà tí ó wáyé lọ́dún 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ju ògúlùtù òkò ọ̀rọ̀ síra wọn báyìí fún ọmọ oyè èyí tí ó jáwé olúborí o nínú ètò ìbò ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹnu agbẹnusọ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí Adémọ́lá Adélékè, ọ̀gbẹ́ni Ọláwálé Rasheed, èyí tó sọ di mímọ̀ wípé kúbẹ́kúbẹ́ àlùàlá olóńgbò tí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní kò ṣẹ̀yìn láti kẹ́ran jẹ ni o. Wọ́n ní gbogbo kúbẹ́kúbẹ́ wọn láti rí dájú wípé wọ́n lo àǹfààní ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n lè fi yí wọn lágbo dànù nínú ètò ìbò náà lọ́dún 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wípé gbogbo rẹ̀ pàbó ni yóò já sí. Gẹ́gẹ́ bí agbẹnusọ sí Adélékè, ọ̀gbẹ́ni Ọláwálé Rasheed ti sọ, ó ní ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n fẹ́ lo àǹfààní ipò Tinubu gẹ́gẹ́ bí ààrẹ láti rí dájú wípé wọ́n yí ètò ìbò náà sí ọ̀nà òdì. Ó lámọ́ gbogbo rẹ̀ irọ́ ni gbogbo rẹ̀ yóò padà já sí, wípé gómìnà Adélékè ni yóò padà wọlé sí ipò gómìnà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP lẹ́ẹ̀kan sí lọ́dún 2026. Bẹ́ẹ̀ náà ni Rasheed máa ń ló tún sọ ọ́ nínú ọ̀rọ̀ kan eléyìí tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí eléyìí tó sọ pẹ̀lú ẹ̀sùn wípé gómìnà Adélékè kì í ṣe gómìnà ojúlówó bí kò ṣe afúnṣọ́ ni ó jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Rasheed ní gbogbo ọ̀rọ̀ wọ̀nyí kò túnú kankan lára Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀, ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Kọ́lá Ọlábísí, òun sọ ní titi rẹ̀ wípé ó dá òun lójú wípé ẹgbẹ́ òṣèlú APC ni ó jáwé olúborí o sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026. Ó ní nítorí pé àwọn olùgbé àti ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò gbàbí kankan fẹ́ràn Adélékè bí kò ṣe pé ń ṣe ni Adélékè ń lo ọwọ́ agbára lé wọn lórí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Alákòóso fún ọ̀rọ̀ agbára àti ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Bello Matawalle, òun máa ń lò ti ní ètò ìṣèjọba ààrẹ Tinubu ó ṣiṣẹ́ takuntakun pẹ̀lú bó ṣe jẹ́ kí ètò ààbò kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí nínú àsìkò yìí. Gẹ́gẹ́ bí Matawalle, èyí tí ṣe alákòóso fún ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, nígbà tó ń sọ ọ̀rọ̀ náà, ó ní ó kéré tán láàrin ọdún 2024 sí ọdún tá a wà yìí tí ṣe 2025. Ó ní àwọn ológun wọ́n ti rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ẹṣin òkọ́kù Boko Haram àti àwọn tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Èyí tó ń lọ bí 8,000 èyí ni wọ́n ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ báyìí látọwọ́ àwọn ológun ilẹ̀ wa àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. Bẹ́ẹ̀ náà ni Matawalle ń ló tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní yàtọ̀ sí èyí hàn, ó ní gbogbo àwọn oníṣẹ́ ibi bí àwọn ajínigbé, àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn ìwà búburú míì tí wọ́n ń wò, ó ní àwọn tó ń lọ sí bí 11,000 ó lé ní 11,600 ni wọ́n ti rọ́wọ́ tó báyìí, èyí tó ń bẹ ní àhámọ́ àti àgọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ó ní yàtọ̀ sí èyí hàn, ó ní àwọn ohun ìjà olóró tí wọ́n ti rí gbà padà látọwọ́ àwọn oníṣẹ́ ibi yìí òun náà ti lé ní 10,000 oríṣiríṣi àwọn irinṣẹ́ ibi èyí tí wọ́n ti rí gbà padà. Matawalle ti ṣe alákòóso ni òun dunnú wípé ààrẹ Tinubu ó mọ ohun tó tọ́ àtòhun tó yẹ o nípa gbígbé ètò ààbò àti àtúntò èyí tó dá bá ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ló fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láṣeyọrí iṣẹ́ ìṣe. Ní ìpínlẹ̀ Èkìtì,
ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó kalẹ̀ sílùú Adó Èkìtì olúlu ìpínlẹ̀ náà ni wọ́n ti ní kí wọ́n lọ ju ọ̀gbẹ́ni kan ẹni ọdún 26 kán lọ jù sínú ẹ̀wọ̀n gbére láti bẹ̀ lọ kí wọ́n lọ sọ̀rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ látàrí wípé ó ṣekú pa arábìnrin kan olówó nọ̀bì ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ọ̀gbẹ́ni náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ David Isaiah, òun mà ní wọ́n rọ́wọ́ tó láàrin wípé àtòun àti ẹnì kejì rẹ̀ èyí tí wọ́n jọ ń já ẹjọ́ náà ṣùgbọ́n tóun kú láàrin wípé ìgbẹ́jọ́ náà ó ń lọ lọ́wọ́. Saviour Daniel ni wọ́n lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti tan obìnrin olówó nọ̀bì kan ni wọ́n tàn lọ sílé o, ṣùgbọ́n tí wọ́n so pàǹpá pọ̀ láti pa ọmọdébìnrin ọ̀hún olówó nọ̀bì náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Comfort James yìí ni wọ́n ṣekú pa láàrin ìgbẹ́jọ́ náà lẹ́yìn tí ọwọ́ pálábá àwọn ọ̀daràn méjì ọ̀hún tó ségi sọ́wọ́ agbófinró nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pàrálé ẹjọ́ o láàrin ọdún 2024 nínú oṣù kejì sí oṣù kẹrin òun ni wọ́n sọ wípé Saviour Daniel òun tirẹ̀ ó jọ́lọ́wọ́n ba nípè nígbà tó kù David Isaiah nìkan èyí tó ń lọ tó ń bọ̀ ní ilé ẹjọ́ náà síwájú kí ìgbẹ́jọ́ ọ̀hún tó wáyé o nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, nígbà tí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún tó tún pẹrẹpẹ ọ̀rọ̀ sílẹ̀ léyìí tó gbà lẹ́nu àwọn agbẹjọ́rò ìjọba ètò rojọ́ láti tako Isaiah nílé ẹjọ́ ò fi hàn wípé lótìtọ́ àti lódodo òun ni Isaiah ló jẹ̀bi ẹ̀sùn náà. Ẹ̀sùn mẹ́ta ọ̀hún tí wọ́n kà sí lọ́rùn lákọ̀ọ́kọ́ ni ẹ̀sùn ìsopàǹpàpọ̀ láti pànìyàn, ẹ̀sùn ìpànìyàn àti ìwà búburú eléyìí tó lòdì sí àwùjọ àwọn ènìyàn rere. Báyìí ni wọ́n dá ẹjọ́ rẹ̀ wípé nínú ẹ̀sùn ìsopàǹpàpọ̀ yóò ṣe ẹ̀wọ̀n ọdún 21. Bákan náà nínú ìwà láti dá àlàáfíà àdúgbò láàmú yóò lọ sí ẹ̀wọ̀n ọdún 21 fún ẹ̀sùn ìṣekúpani èyí tó fi pa Comfort James ọmọ obìnrin olówó nọ̀bì náà, èyí hàn kí wọ́n lọ sọ̀rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Adájọ́ ilé ẹjọ́ náà Ọlálékan Ọlátàwúrà eléyìí tó ní pẹ̀lú gbogbo ìtóhun ṣe yìí ó wà ní ìbámu sí òfin èyí tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2021 èyí tó ń rí sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Ikọ̀ líìgì àgbábùta ti orílẹ̀-èdè England Manchester United àwọn mà ní wọ́n ti ń nawọ́ ìfẹ́ sí ọmọ agbábọ́ọ̀lù àdọ́wọ́ iwájú mú ti orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Galatasaray báyìí Victor Osimhen láti gbé ọmọ agbábọ́ọ̀lù náà nígbà tí ọjà pàṣípààrọ̀ ti agbábọ́ọ̀lù àti títa agbábọ́ọ̀lù bá bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí nínú ọdún tá a wà yìí, nígbà tí sáà èyí tó ń lọ lọ́wọ́ yìí tó bá tẹnubẹ́pọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, wọ́n ní ikọ̀ Manchester United òun ló ti ń fi ojú sí Victor Osimhen lára láti ìgbà tó ti wà nínú ikọ̀ Napoli kó tó di pé wọ́n gbé ní ẹ̀yáwó wá sí ikọ̀ Galatasaray. Láti ìgbà náà ní Manchester United ni wọ́n ti ń wò ó lọ́tún wò ó lósì láti mú ọmọ agbábọ́ọ̀lù ètò dángájíà tó gbangbásùn lọ́yẹ́ láti máa mi àwọn tìtìtì fún wọn o, ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ti ń lọ lábẹ́ aṣọ báyìí láti rí pé ikọ̀ Manchester United Victor Osimhen ó já mọ́ wọn lọ́wọ́ nínú ọjà pàṣípààrọ̀ ọ̀hún. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù
tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Davido, òun máa ń ló ti sọ̀rọ̀ kan látàrí àwọn ìbejì rẹ̀ ọ̀kan obìnrin àti ọkùnrin èyí tí Ọlọ́run bá bùn lọ́dún 2023, èyí tó gbé ọ̀kan nínú àwọn ìbejì ọ̀hún ọkùnrin tó gbé sí ẹ̀gbẹ́ ọ̀kan nínú àkọ́bí rẹ̀ Ifeanyi èyí tó dolóògbé lọ́dún 2022 wípé ọmọ ọ̀hún ó jọ Ifeanyi àfi bí owó náírà lẹ̀ wa ni. Gẹ́gẹ́ bí Davido ti sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan èyí tó fi léde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò sọ di mímọ̀ wípé ní gbogbo ìgbà tóun bá ń wojú ìbejì ọkùnrin ọmọ òun tóun bá ń wò sí olóògbé Ifeanyi èyí tó jábọ́ sínú swimming pool nílé rẹ̀ tí ń bẹ ní Èkó ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2022, ó ní ṣe ló dàbí ẹni wípé Ifeanyi ó ti padà wá sí ayé ni o, torí pé a máa ṣe ẹ̀rùbà wọn láti máa rí àwòrán Ifeanyi lójú ọkùnrin tí í ṣe ìbejì ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2022 ìní Ifeanyi jábọ́ sínú omi ọ̀hún lérògbà láti lọ wẹ̀, ṣùgbọ́n tó gbabẹ̀ tó di èrò ọ̀run kó tó di pé Ọlọ́run ta wọ́n ní ìbejì ọkùnrin kan obìnrin kan nínú oṣù kẹwàá bákan náà lọ́dún 2023. Ó ní èyí tó jẹ́ ọkùnrin nínú àwọn ìbejì ọ̀hún àti olóògbé Ifeanyi ìṣe ló dàbí ẹni pé Ifeanyi ó ti fi ara rẹ̀ rọ́pò láti padà wá sí ayé lẹ́ẹ̀kan sí, gẹ́gẹ́ bí Davido bó ti sọ ọ̀rọ̀ náà. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì nílé iṣẹ́ wa ìròyìn Feli-feli online TV. Mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.